Otasansan rédíò and TV. Àjọ EFCC kéde Ìyàwó Emefiele, Jonathan àti àwọn méjì míì gẹ́gẹ́ bí ẹni tí wọ́n wá. Nínú ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu lórílẹ̀‐èdè Nàìjíríà EFCC ó ti kéde ìyàwó gómìnà àná fúnlé ìfowópamọ́ àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà CBN ìyẹn Godwin Emefiele tórúkọ ìyàwó rẹ̀ ọ̀hún jẹ́ Margaret Emefiele gẹ́gẹ́ bí ẹni tí wọ́n wá. Margaret Emefiele àti àwọn mẹ́ta míì tí wọ́n jẹ́ òṣìṣẹ́ CBN kan, Eric Odo, obìnrin oníṣòwò kan Anita àti òṣìṣẹ́ Bureau Change kan ìyẹn tórúkọ rẹ̀ jẹ́ Jonathan Ọmọlé ni àjọ EFCC fi sórí ayélujára X wípé àwọn tí ń wá o. Nínú àtẹ̀jáde tí wọ́n fi kéde àwọn ènìyàn náà gẹ́gẹ́ bí ẹni tí wọ́n wá ni wọ́n ti sọ pé àwọn ènìyàn ọ̀hún wọ́n lẹ̀dí àpò pọ̀ mọ́ gómìnà CBN nígbà kan Godwin Emefiele láti fi kó bìtìbìtì owó tó wà fún aráàlú sápò ara wọn nìkan. Àjọ EFCC ní láti ìgbà tí àwọn ti nawọ́ gan Godwin Emefiele tí í ṣe ọkọ Margaret tí àwọn sì ti gbé lọ sí ilé ẹjọ́ ni ìyàwó rẹ̀ Margaret Emefiele ti sá lọ tó sì lọ farasin láti ìgbà náà tí ọwọ́ ò tí ì tẹ̀ di àkókò yìí. Àwòrán àwọn ẹni mẹ́rẹ̀ẹ̀rin yìí ni àjọ EFCC fi sójú òpó X wọn léyìí tí ẹ̀yin náà ń wò lójú móhùnmáwòrán yìí. Wọ́n ní ẹnikẹ́ni tó bá mọ bí ọwọ́ ṣe lè tẹ àwọn ènìyàn náà kó kàn sí àjọ EFCC tàbí àgọ́ ọlọ́pàá tó bá súnmọ́ wọn. Ìkéde tí àjọ EFCC fi síta yìí ló tún jẹ́ ọ̀tun sí ẹ̀sùn tí gómìnà CBN àná Godwin Emefiele tó ń kojú láti ìgbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ti ní kó lọ rọ́kún nílé ní ọjọ́ 9 oṣù kẹfà ọdún 2023. Ẹ tẹ̀lé wa o lórí ìkànnì yìí fún ọ̀kan òjọ̀kan ìròyìn lédè Yorùbá pọ́nbélé bó ṣe ń wáyé àti bó ṣe ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, nílẹ̀ Áfíríkà àti káàkiri àgbáláyé. Ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá lórí ìkànnì wa. Otasansan mídíà àtúntìdé o níbikíbi nígbàkúgbà iṣẹ́ wa ó kárí ayé. Otasansan mídíà iléeṣẹ́ tí Èdùmàrè gbé kalẹ̀ fún gbogbo ẹni ó fẹ́ ṣe ayẹyẹ bíi wedding, birthday, funeral, coronation, anniversary, concert, product launch àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn irinṣẹ́ wa kọjá bẹ́ẹ̀, professional camera wa mú sánsan, lightning wa mọ́lẹ̀ kedere, sound wa já tòròtò, drone camera wa wúni lórí, editing wa ò lẹ́gbẹ́, finishing wa kọjá bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́ wa kọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú ìrírí bá a ṣe gbé kámẹ́rà ya áńgù lóríṣiríṣi. Kódà bẹ́ẹ̀ fẹ́ ṣe documentary ẹ pè wá kábàáyé gbé kalẹ̀ lára ọ̀tọ̀ pẹ̀lú owó tí ò gún pa. Àtúnbáni ṣe MC lóde ayẹyẹ gbogbo. Ẹ pè wá sójú òpó 07063291779. Iléeṣẹ́ wa wà ní nọ́mbà 13 Ọlágòkè Àkànó Street, Àbáyọ̀mí Ìwó Road, Ìbàdàn. Otasansan mídíà níbikíbi.